mọ́tò ni mo fẹ́ fún yín. ẹ̀yin tèmi Yorùbá bọ̀ wọ́n ní pé orí ẹni ló máa ń gbé aláwòrè kò ní o. Bàbá Lere Shittu tí wọ́n lọ ṣe íńtávíù lọ́dọ̀ Bámidélé Adéyanjú ìyẹn Àgbàlẹ̀tù, èyí tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Alhaji Oriyomi Hamzat. Lórí ti Oriyomi mo fẹ́ràn Oriyomi dọ̀la ṣùgbọ́n Oriyomi ò fẹ́ràn mi. èyí wá fa ìkáàánú àti ìkẹ́dùn àwọn ènìyàn tó ń wò pé kí ló wá dé, ènìyàn á lè ṣe irú oore báyìí àbí ṣiṣẹ́ ribitibiti báyìí kéèyàn má jẹ àǹfààní kankan bẹ́ẹ̀, èyí tó mú kí wòlíì àìkóre kó ṣe kíni kó ta bàbá lọ́rẹ mọ́tò náà lẹ̀ ń wò yìí tí bàbá ń dunnú. Bàbá tilẹ̀ wí pé kò sẹ́ni tó ṣe àwọn lóore irú eléyìí rí. Wọ́n ní kò tí ì sí irú oore báyìí táwọn ènìyàn ṣe àwọn rí o. Inú bàbá dùn púpọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látàrí wípé bàbá sọ̀rọ̀ jáde, wọ́n sọ ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Alhaji Oriyomi Hamzat. Wọ́n sọ bí àwọn ṣe ṣiṣẹ́ fódìdí ọdún kan àti oṣù mẹ́rin tí ó dẹ̀ jẹ́ wípé àwọn ò gba owó kankan, èyí tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọọṣẹ́ àwọn rò wípé àwọn ń jẹ̀gbádùn àgídìgbò. Ó tilẹ̀ jẹ́ wípé irọ́ tó jìnnà sóòtítọ́ ni o, nítorí pé kí ni fódìdí ọdún èyí táwọn fi ṣiṣẹ́ pẹ̀lú àgídìgbò èyí Alhaji Oriyomi Hamzat àwọn ò gba owó kankan ní ọwọ́ rẹ̀ o. Èyí wá fà á táwọn èèyàn fi wá ń sọ̀rọ̀, oríṣiríṣi ọ̀rọ̀ ló jáde o. Àwọn kan tilẹ̀ wípé bóyá torí pé wọ́n mọ̀ wípé Alhaji Oriyomi Hamzat ó fẹ́ jáde fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bàbá yìí fi jáde o tó fi wá sọ̀rọ̀ yìí. Àmọ́ wòlíì àìkóre èyí tó ta bàbá yìí lọ́rẹ mọ́tò sọ wípé ẹ̀mí Ọlọ́run òun ló darí òun wípé kóun ṣe kíni kóun ta bàbá yìí lọ́rẹ mọ́tò àti wípé àwọn máa san owó oṣù èyí tí í ṣe 150,000 naira fún bàbá yìí ní gbogbo oṣù. a gbọ́ bí bàbá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pátápátá pé inú àwọn dùn o. mọ́tò ni mo fẹ́ fún yín. bàbá ẹ dìde bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde bàbá ẹ dìde. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Nobody has appreciated me like this for once. Dele. Baba, orí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. You are a glory connector. I got it from the spirit. Glory connector. Just like that. Bàbá orí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bàbá, orí ṣẹ̀ṣẹ̀. ẹ̀mí yín máa gùn sá. Àmín. Kò ní gùn lásán. Àmín. Káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n máa pè yín fún iṣẹ́ Ọlọ́run. Àmín. Nobody láti ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀yin náà gbogbo analysis yẹn bàbá mi Ṣọdẹ Ṣàgbẹ̀dì iṣẹ́ mẹ́rin ló ń ṣe. Nobody has ever appreciated me. Ó dé àyè kan lẹ́nu ijọ́ mẹ́ta yìí tí mo bẹ̀rẹ̀ sí ní béèrè pẹ̀lú ẹ̀mí pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ láyé yìí tó jẹ́ pé gbogbo àwọn tọ́lọ́run lò mí fún láti lift wọn up wọ́n wá ń bá mi jà nọ́ọ̀tì àfi ọmọ yín kan ṣoṣo. màá dín máa tí mò ń san sálárì fún màá máa san sálárì 150 fún ilé every month tó sì bá ti ń parí màá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. ìdí ni wípé n tẹ́ ẹ gbé wáyé n tẹ́ ẹ wáyé wá ṣe lẹ́ ń ṣe a gbọ́dọ̀ appreciate gbọ́dọ̀ kó wá tó appreciate lójú ayẹyẹ ni. Give you all the glory. I kick this car today in the name of God the Father. Give you honor. God the Son. We give you all the glory. God the Holy Spirit. We give you honor. Hallelujah. ẹ wò ó oore pẹ́ aṣiwèrè gbàgbé o, kò sí ohun téèyàn ṣe láyé yìí tó gbé o. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé kó máa rántí wípé Ọlọ́run ọba wà lókè òun wo òun. A ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láwọn máa mú àṣetì ìgbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.